ẹ̀yin ọ̀rẹ́ wa a kí yín káàbọ̀ sórí ìkànnì yìí nílé lóko níbi gbogbo tí ẹ ti ń gbọ́ wa sórí ètò Yorùbá Gbode láti ọwọ́ èmi Oluremi Afolabi ibi tá a ti ń kọ́ra wa lẹ́kọ̀ọ́ a ti ń kọ́ra wa ní àṣà Yorùbá, literature Yorùbá àti gírámà èdè Yorùbá. Ẹ má gbàgbé o pé abala àṣà ibẹ̀ náà la ṣe wà yìí níbi tí a ti ń yẹ̀ wò àwọn ìtàn tó rọ̀ mọ́ ìṣẹ̀dálẹ̀ àgbàlá ayé èyí tá a sọ pé nínú fídíò tó kọjá sẹ́yìn. Lónìí láì fi àkókò wa ṣòfò lábala àṣà yìí náà la ṣe wà. Èyí tá a wá fẹ́ yẹ̀wò ta ní ká tún wá fi tọ́ wa lẹ́nu wò lónìí òun náà ni kí ni ìgbàgbọ́ àwọn Yorùbá, kí lè rọ ọkàn wọn nípa ẹni tí à ń pè ní Ọlọ́run gẹ́gẹ́ bí a ti rí nínú oríṣiríṣi orúkọ tí wọ́n ń pè é. Bí ká lọ́gàn lé nìyí òun náà la sì fẹ́ ṣiṣẹ́ lé lórí. Viewers at home, I welcome you one more time to this channel Yoruba Gbode, where we study about grammar in Yoruba language, literature, and of course the culture. And we are still under the culture section. And if you can remember, in my last video, we treated the formation of the arts, and then we look at the belief of Yorubas, the belief of the Jews, and of course the belief of the scientists, and the similarities and dissimilarities between the stories. Today, by the grace of God, we are going straight into the beliefs of the Yoruba about God, as we can see in different names that they called him. Let's start today's video. Yorùbá gbàgbọ́ pé ẹnìkan wà tí à ń pè ní Ọlọ́run. Ẹnìkan wà tí à ń pè ní kí ló ṣe ń pè ní Ọlọ́run? Wọ́n gbàgbọ́ wípé òun ló ní ọ̀run. You can see all of their beliefs can be seen in the way and manner they call God. They believe there is one that is called Ọlọ́run, Olú ti ọ̀run, he who owns heaven. Olú ti ọ̀run, Ọlọ́run, he who owns heaven. Kì í ṣe pé Ọlọ́run yìí nìkan ni Yorùbá ń pè Ọlọ́run o. Wọ́n ti ń pè lórúkọ bí wọ́n á ní Olódùmarè. Olódùmarè. Yẹn ni pé ẹni tó ní ohun gbogbo lódùlódù tó lè fi tẹ́ ènìyàn lọ́rùn. Kò sí nǹkan tó fẹ́ béèrè, kò sí nǹkan tó wá tí Ọlọ́run yìí kò ní ìkáwọ́. Kò wá ṣe pé ó ní níwọ̀nba pé ká wá ní àtìgbà tá a máa fi dọ́dọ̀ ẹ̀ ló ti tán. Ó ní lódùlódù. In other words, it is God of abundance. God of abundance. Olódù. Ìmàrè. Odù means ọ̀pọ̀. What is plenty? That is Odù. He who owns Odù. Olódù. Mare. He owns it in abundance. That is Olódùmarè. Another big name that they call this wonderful person called God according to their belief. And that is not enough. Yorùbá gan àtúwò títí sí wọn ní Ọlọ́jọ́ òní. That's another name. Ọlọ́jọ́ òní. Kí lorúkọ kele tí a ṣe ń pè ní Ọlọ́jọ́ òní? Ìyẹn ni pé ẹni gbogbo tó ní ọjọ́ tá bá ti ń pè ní òní. Tílé ọ̀la bá tún ti mọ́ tá bá tún ní òní, òun ló ní ọjọ́ yẹn. Ilẹ̀ tó tún mọ́ òní. Gbogbo ọjọ́ tá bá ti ń pè ní òní, òun ló ní ọjọ́ yìí. Ìdí rèé tán ṣe ń gbà pé káwọn máa pè ní Ọlọ́jọ́ òní. Ìgbàgbọ́ tán ní nínú rẹ̀ ni pé ọjọ́ kọ̀ọ̀kan tí à ń lò lórí ilẹ̀ alààyè, Ọlọ́run yìí ló ní. They believe he owns every day, each day per day. He controls every day by his power and his might. So they called him he who owns day. Ọlọ́jọ́ òní.
who owns the day, ọlọ́jọ́ òní. You can see the belief of the Yorubas, as we can see in different names that they call God. Kò tọ́ síbẹ̀ o, orúkọ yẹn pọ̀ lóríṣiríṣiríṣi tí àwọn Yorùbá mú tí wọ́n fi ń pe Ọlọ́run. Wọ́n á tún wò títí wọ́n ní onídàájọ́ òdodo. Onídàájọ́ òdodo. Ọlọ́run yìí náà ṣì ń pè bẹ́ẹ̀ o. Kí lè ro wọn? Wọ́n tó máa pè lónídàájọ́ òdodo. Wọ́n mọ̀ pé ènìyàn a máa ṣe gbè nínú ìdájọ́ tiwọn. Yẹn ni pé wọ́n lè gbé ẹ̀bi fún aláre, kán gbé àre fún ẹlẹ́bi. Ọwọ́ ènìyàn nìyẹn wà. Ènìyàn lè ládé gún lénìí, kán tó ládé wọn ògún lọ́la. Ènìyàn nìyẹn wà. Ènìyàn a máa wojú. Ènìyàn a máa wò pé mo fẹ́ràn ẹni yìí ju ẹlòmíì lọ. Ṣùgbọ́n wọ́n gbàgbọ́ pé Ọlọ́run táwọn ń sọ nípa èyí, ó tí o, ìdájọ́ rẹ̀ òdodo ni. Bó bọ́rọ̀ bá ṣe rí ló ṣe ń dájọ́. Bẹ́nìyàn ò tiẹ̀ rínú, òun rínú. Nítorí náà a máa ṣe ìdájọ́ bó ṣe rí gan, bọ́rọ̀ ṣe rí gan. In other words, they are saying this God is accurate in judgment. We give you a correct judgment, the right judge. Onídàájọ́ òdodo, the right judge. And do you know, they called him Arinurode. Arinurode. What is the meaning of Arinurode? He is such a person that can see inside out. He knows all and he can see all. Arinurode. Ẹ̀yin ará wa, kí ni ìtumọ̀ ẹ̀? Ọlọ́run yìí rí ohun gbogbo. Ó rínú, ó ròdì. Kò sóhun tí ò mọ̀. Kò sóhun kankan tó pamọ́ ní iwájú rẹ̀. Nothing is so hidden from him. Kò sóhun tó pamọ́ níwájú rẹ̀. Arínúróde. Olùmọ̀ràn ọkàn. It is the same God. He knows the intent of man. He knows what you are thinking. He knows all your thoughts. Ọlọ́run yìí mọ èrò ọkàn wa. Wọ́n ní arínúróde, olùmọ̀ràn ọkàn. Tó bá tiẹ̀ máa wá sọ parí ẹ̀ tán, wọ́n ní àìkú. Ọlọ́run yìí náà ń pè bẹ́ẹ̀ o. Àìkú. Ìyẹn ni pé wọ́n gbà pé Ọlọ́run yìí kò kú rí ní gbogbo ìgbà. Tá bá ti sọ pé òun ló wà, ènìyàn lè kú, ṣùgbọ́n òun kì í ṣe kí ni o, kì í kú. He lives forever, lives on. Wọ́n ní àìkú, àìṣá. He remains the same. Àìṣá. Orúkọ mìíràn tó ń pè nìyẹn o. Wọ́n á tún wò títí wọ́n á ní àìdíbàjẹ́. Still the same God they are calling. Àìdíbàjẹ́. Saying this God, it's never see corruption. Àìdíbàjẹ́, incorruptible judge. Incorruptible God. Kò rí ìdíbàjẹ́ rí. Ó wà títí ayé. Ó wà bákan náà. Kò sì yí padà. Torí náà wọ́n yẹn náà gan wọ́n fi ń pè lórúkọ wọn ní àyípadà ló jẹ́. Kò yí padà rí. It's God that will never change. He changes not. Kò yí padà. Wọn kì í ṣe bẹ́ẹ̀ ni orúkọ yẹn tún ṣì pọ̀ tán pé wọ́n wò títí wọ́n ní ẹlẹ́dàá. Ẹlẹ́dàá. He that created all things. Mention it. Man, animal, living things, non-living things. He created all. Ẹlẹ́dàá. Ẹni pé òun ló dá gbogbo. Ohun tó mí, ohun tí ò mí, ohun tá a lè fojú rí, ohun tá a lè gbogbo tá a bá ti pè ní nǹkan tó wà lórí ilẹ̀ alààyè yìí. Yorùbá gbàgbọ́ pé Ọlọ́run yìí ló dá. Ìgbàgbọ́ yìí náà ṣe ń pè ní ẹlẹ́dàá, ẹni tó dá ohun gbogbo. Nínú ẹlẹ́dàá yìí náà wọ́n tún fa orúkọ yìí yọ tó tún pè,
wọ́n á tún ní aṣẹ̀dá. That's another name given to him. Aṣẹ̀dá. Kí ni ìtumọ̀ eléyìí? Òun ló dá ènìyàn yàtọ̀ sí igi, ẹyẹ, ẹlẹ́dàá. Lábẹ́ ẹlẹ́dàá náà kó gbogbo yẹn sí. Ṣùgbọ́n ní ti ẹ̀dá ènìyàn tó dá ní ìrí àti àwòrán ara rẹ̀, wọ́n á ní aṣẹ̀dá. The creator of man. Aṣẹ̀dá. Aṣẹ̀dá. We can see God has different, Yorubas, they call him different names according to their belief, according to their thoughts and their beliefs. Àwọn Yorùbá, wọ́n máa lóríṣiríṣi orúkọ tán fún Ọlọ́run yìí o, gẹ́gẹ́ bí èrò wọn, gẹ́gẹ́ bí ìgbàgbọ́ wọn. Wọ́n á tún wò títí, wọ́n á ní Olúwa. Olúwa. Ìyẹn ni pé ẹni tó ní wá. He who owns us. Our master. Olúwa. Ẹni tó ní wá. You cannot run away from him. He owns you. Head to toe. Even his spirit is in you. He owns you. Olúwa. Òun ló dá gbogbo wa, kò síbi tá a lè sá lọ, òun ló ní wá. Ẹ̀mí rẹ̀ la fi mí, ẹ̀mí rẹ̀ ló ń bẹ nínú wa tá a fi ń pè wá ní èèyàn. And now they will now say, Ọlọ́wọ́ gbọgbọrọ. That's another beautiful name that the Yoruba gives to their God. Almighty God. Ọlọ́wọ́ gbọgbọrọ. His hand is so wide, so deep that he can embrace all. Ọlọ́wọ́ gbọgbọrọ. Ẹni tó lè fa gbogbo èèyàn mọ́ra. Ọwọ́ rẹ̀ fẹ̀, ọwọ́ rẹ̀ jìn, ọwọ́ rẹ̀ tóbi. Gbogbo ẹ̀dá èèyàn ló lè gbà mọ́ra. Gbogbo wa ní tirẹ̀. Gbogbo wa ní ọmọ rẹ̀. Ó lè gba gbogbo èèyàn mọ́ra. Yorùbá tún will say, elétí gbáròyé. Elétí gbáròyé. Who can listen to our yearnings? Whatever is in your heart, he listens. When you are thinking it, when you are speaking inside of you, you are not even speaking out. He listens to our yearning. Elétí gbọ́ àròyé, gbogbo àyèrè wa, ó gbọ́ gbogbo rẹ̀ pátápátá. Yorùbá tún wò títí wá ní kábíyèsí. Ọlọ́run yìí náà lọ sí pé bí unquestionable God. Kábíyèsí, àlèbílèrè, àṣeyíwùú, ọba Elédùmarè. Still this God, they call that name. Àṣeyíwùú, does whatever pleases him. Ọba Elédùmarè, Almighty God, does as he pleases. When àṣeyíwùú, ọba Elédùmarè. You can see Yoruba is so rich. They have so many names they call their God according to their thoughts, according to their belief. They will look at him and say, this God is a wonderful God. Oníṣẹ́ ìyanu. Ọlọ́run ìyanu. That's another beautiful name. Ọlọ́run ìyanu. Ọlọ́run ìyanu. Ẹni mímọ́. A holy God. A holy God. And why did they know that he's holy? Because they look at the sky and say, oh, this sky is white. It connotes purity. So they believe God is pure. He's holy. That's according to Yoruba belief. So they call him Ọlọ́run mímọ́ tàbí ẹni mímọ́. We have different names that they call this God according to their thoughts, according to their belief. But we will not go more than this for today. You have to just join me in my next video. We still want to hear more about the names. I may even come your way with another different topics anytime. Do good to subscribe to this channel, as all our videos will be coming your way. Ẹ yára wa, bí ká fẹ́ dúró sí fóònù mi yẹn o. Orúkọ yẹn pọ̀ ẹgbàágbèje lórúkọ táwọn Yorùbá ń pè Ọlọ́run gẹ́gẹ́ bí èrò ọkàn wọn àti gẹ́gẹ́ bí ìgbàgbọ́ wọn nípa Ọlọ́run yìí. Ṣùgbọ́n ẹ ti bá mi pàdé nínú fídíò yìí, a lè sọ sí nípa orúkọ yìí. A dẹ̀ tún lè wá àkórí mìíràn tó dára wá ká
tún wá fi kàn mí lójú àti sọ̀rọ̀ lórí àṣà àti ìwé gírámà literature wa náà tó ṣe wà níbẹ̀. Ẹ bá mi pàdé ní ìjókòó mìíràn, ṣùgbọ́n kó tó ti dìgbà náà mo wí báyìí pé láyọ̀ la ó pàdé o.